lọ́hùn alábíàdé ó ṣe jẹ́ ọpẹ́ ìwọ́n fi máa gba ẹ̀fún ọrẹ o. kí ló ṣe gangan náà. ìwé ìyá ti jẹ mí lọ́dọ̀ ọ̀nà ìyá ti jẹ mí ẹ̀rọ ara mi ìyá ti jẹ mí ìyá ti jẹ mí. a ní sọ fún oúnjẹ rẹ̀ lẹ́ni dá mi lóhùn sọ fún oúnjẹ rẹ̀ lẹ́ni torí pé kí wọ́n kíchìn kan sóúnjẹ fún ẹ o má bẹ̀rẹ̀ sórí mi pé sórí ìwọ náà pé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. sọlù wà ládàá bí yẹlẹ kẹrẹ. làlá wà lẹ́yìn sálàm. àbá àrọ wá sí. lẹ́yìn ìgbà tá a ti gbórúkọ ọmọ jáde tán. àwọn àbá wa sọ pé kí lẹ sọ. Kúnlé ta ni àwọn àǹtí. ìyàwó mi nìyẹn. Kúnlé. ẹ ká sọ. ìyàwó. kí ni wọ́wọ́ yìí kọ ẹ̀yìn ẹ síbí kọ ẹ̀yìn ẹ kọ ẹ̀yìn síbí. wonderful. pátá lọmọdé ìwọ yìí. àwítán ó bẹ̀rẹ̀ sí ní gàṣẹ kiri gbogbo school compound ó kẹsẹ̀ kan sókè ó lóun one leg up kò sí nǹkan tó máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. no let me talk to these people they are not my stuff. bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ń sọ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn ìgbà tọwọ́ yóò bá tí ì tẹ̀kù dàlẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn tọwọ́ yín bá ti tẹ̀ nǹkan tẹ̀ ń wá ń sìn yìí ẹ máa dá lágbára ni. agbẹ́lẹ́ kan ló sọ pé kíkẹ́ máa mú wa. ẹni ń bá pé kí n kú aṣáájú mi kú ọ̀rọ̀ bí ẹkún kí n wá òkú ọwọ́ ní làbálàbá ó gbọ́ wọ́n á fọwọ́ járe kú dànù ni èmi tá ẹ̀kọ́ ni máa kú. ẹ lè fi ìgbésí ayé yín ohun tẹ́ ẹ bá nídìí lára yín bí ojú kẹ́ fi búra. bàbá ọkọ mi ẹ káàbọ̀ ẹ kúrin. kí ló dé tẹ wá wù mí bẹ́ẹ̀ ṣé ẹnu ijọ́ mẹ́ta tẹ lọ yìí mo ti yàtọ̀ lójú yín. ó jẹ́ mọ̀ wípé ìyàwó tèmi ẹbí Abdulrasaq ìyàwó mi ni Fatima tí wọ́n ń pè lé láwù òun ló bí Sultan fún mi. ìyàwó yín tó bí Sultan fún yín nílọrin òun náà tún ni ìyàwó Michael lẹ́kọ̀ọ́. ìyàwó mi nù. àbí wọ́n ń pè wọ́n ni. rárá o wọ́n pe o. ṣé bí ìwọ sọ fún mi wípé ọkọ àǹtí ẹ ó pè ẹ lọ́sẹ̀ tó kọjá. wọ́n pè é. kí ló dé tó tó wá ń dìnnà pé wọn náà gbóhùn wọn mọ́. ẹ jẹ́ sí nǹkan kan ni o ẹ ṣe rí Ìlọrin tá a wà yìí ẹ jẹ́ ká wà very careful ẹ má yẹ ká jà àwọn àfáà lólè. gbogbo jọjọjọ gbọ́ tí John Paul bá lẹ́rù lọ́wọ́ àmà gbà. original eré Ṣàngó èmi mẹ́rin tó gbé. ó ti kọ́ ló ti méjì tí a bá rí ẹnikẹ́ni tó fẹ́ ṣe ìgbéyàwó tí ò ní ìyá àbí bàbá tó lè gbé sórí àga àwa máa ṣojú a máa ṣe. Yeah, Suraj. Hello, John. Hello, how are you? Fine, thank you. Oh, you baby, come on. bí mi ṣe wà yìí kò sí kó lójú tèmi o ikú kan ní mi pa èèyàn tó bá ní kí n kú ó ń tàn ló ń rọrùn. ṣé wàá lóore mi jókòó àmì. torí pé mo lè pè é lágàn at the same time mi lè pè é lágàn náà lọ títí bó tiẹ̀ bímọ ó ṣàti ẹ̀bí pọ̀ tó. ẹ má wọrí kò sí wàhálà nǹkan ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ bẹ̀ yín ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó jẹ́ nǹkan àṣírí láàrin mi àti yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kọ́kọ́ mi mọ̀ sí o. sí wàhálà. ọmọ tí yẹn wá ń pẹ́ lórí nǹkan báyìí wọn máa ẹsìkìtì wọn máa bà á lé. Báyọ̀. Ìyá Bùsáyọ̀. ìyá stop. ẹ wò ẹ tiẹ̀ ṣé mo dúpẹ́ for the first time ẹ wò àgbàlagbà ṣé ti bí
àsìmì débẹ̀ yẹn pé kí n mú kọ́kọ́rọ́ mọ́tò yìí ó ní mi lára tó ṣùgbọ́n ti dín mẹ̀sẹ̀ mi kù ẹ bá mi. kí ló ń sọ ń jáde. ẹ ó kú lẹ glue mọ́jú ẹ rí pèmí náà fẹ́ jáde ẹ ṣáàbà mú kọ́kọ́rọ́. àgbọn ti fọwọ́ kan mọ́ mi àgbọn ti fọwọ́ kan mọ́ mi yóò wá ṣe ní burúkú nílẹ̀ tí wọ́n fi ṣe wọ́n mọ̀ ní ìyá tó fi bẹ́bẹ̀ dùn òun lọ lápá mi ọ̀tún ejìrì ń kọ́ mi lápá mi ọ̀tún ìwéréré òun lọ lápá mi òsì ejìrì ń kọ́ mi lápá mi òsì ìwéréré a kì í méwé kéwé joyè lẹ́yìn àkókò ìwé àkókò. késekése lèyìn o kàṣàkàṣà ni ó wà lẹ́yìn ẹ̀tọ́ ọ̀bàdáwọ́. another fantastic epic movie látọwọ́ Fatai Ismail tó ṣe sinimá àfúrúgbìn lọ́jọ́sí tí gbogbo ìyẹ̀wò tẹ̀ gbóṣùbà ìwé àkókò. ọ̀la àyà ìgbò tíátà káfàdà ó ń rọ́jú fara ṣiṣẹ́ takuntakun níbi tí kọ́lé dòwó tó ti ń torí ọ̀la àyà ìgbò ẹ̀bọ̀dọ̀ lórí ipá àjọba ìwé àkókò. onígbèjì àdó bàbá àkókò ẹ̀kú ọdún ìgbà ìwé àkókò. tó bá sì ti sọ làṣẹ. àdé àdèlè láwórí ó darí ìsinmi yìí tí gbogbo ayé ń ṣe sàdánkátà fún mi níbi táwọn superstars òṣèré gbé pàtó rẹpẹtẹ ìwé àkókò. lẹ́gbẹ̀jọ tó bá nílùú yìí ẹ má jẹja tútù. a kì í fi wé kéwé joyè lẹ́yìn àkókò kí ló fà á kí ló dé ẹjẹ́ àjọwọ́ sinimá ìwé àkókò kálíbà àwọn kúlẹ̀kúlẹ̀ if you want to know ààrẹ Yorùbá kọ́ṣọ́ try and watch this movie ìwé àkókò. ìwé àkókò ni mo ìwé àkókò ni o ìwé àkókò máa kí kéwékéwé joyè lẹ́yìn àkókò ìwé àkókò máa kí kéwékéwé joyè lẹ́yìn àkókò ìwé àkókò ni. ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. òní bá burú kò pé kọ́lá kó burú mo fẹ́ kẹ́ mọ̀ bó bá sì ń dùn lónìí ẹnìkan kò lè pé yóò dùn lọ́la. agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣú kó wá rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùwà ayé jọ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. wàrà ò sí lónìí wàrà máa lé wa bó bá di lọ́la ẹni eégún lé kó mi àrọ̀jù bó ṣe ń rárá ayé ló ń rẹ̀ tọ̀run. ó pẹ́ títí àkàlòlò á pé bàbá ojú ló pẹ́ sí mo fẹ́ kẹ́ mọ̀ ohun tá a pé kò ní ṣe ó màmá lè ṣe kádàrá kì í yẹ. Kélédùwà dákun ìjọba àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. òní bá burú kò pé kọ́lá kó burú mo fẹ́ kẹ́ mọ̀ bó bá sì ń dùn lónìí ẹnìkan kò lè pé yóò dùn lọ́la.
agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣú kó wá rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùwà ayé jọ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Wàrà ò sí lónìí wàrà máa lé wa bó bá di lọ́la ẹni eégún lé kó mi àrọ̀jù bó ṣe ń rárá ayé ló ń rẹ̀ tọ̀run. Ó pẹ́ títí àkàlòlò á pé bàbá ojú ló pẹ́ sí mo fẹ́ kẹ́ mọ̀ ohun tá a pé kò ní ṣe ó màmá lè ṣe kádàrá kì í yẹ. Kélédùwà dákun ìjọba àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Òní bá burú kò pé kọ́lá kó burú mo fẹ́ kẹ́ mọ̀ bó bá sì ń dùn lónìí ẹnìkan kò lè pé yóò dùn lọ́la. Agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣú kó wá rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùwà ayé jọ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú. Constable, yes sir. Bá mi compile àwọn gbogbo àwọn statements tó wà níbí yẹn. I want to see everything there. Yes sir. Thank you. Yes, sir. Sergeant. Sir. Báwo ni case ọmọ ọ̀daràn tí mo ní kó interrogate? Àti ṣe sir, and ọ̀daràn yẹn jẹ́wọ́. Ó tún jẹ́ ká mọ̀ pé Chief Lanre Bọ́ládé gangan ló wà ní the fraud yẹn ló ṣe fraud. I thought as much. Mo súnmọ́ tí Yorùbá yẹn náà. It's good. Ǹjẹ́ a ní address chief yẹn torí mo rí pé àsìkò ti tó láti lọ arrest máa yẹn sìn. Yes sir, a ní address ẹ̀ Èkó ló wà. Ọ̀daràn yẹn fún wa ládress ẹ̀ detailed address. Anyway, ilẹ̀ ti ṣú sí tó bá di láàárọ̀ first thing máa arrange our boys a lọ arrest ẹ̀. Okay sir. Iṣẹ́ tí mo ní kó bá mi ṣe ń kọ́. Mo ti parí ẹ̀. All right. No sir. Ojú rẹ̀ ajá àfàlẹ́ ìṣọ̀kan ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ìjálẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn fìdúdú pé ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. Àbá sọ tẹ́lẹ̀ pé a kì í mọ̀kọ́ ọmọ ká tún má lè rẹ̀ ìyá sọ títí bẹ́ẹ̀ ló wá kọ́ tí ikú sẹ́nu. Ojú rẹ̀ ajá àfàlẹ́ ìṣọ̀kan ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ìjálẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn fìdúdú pé funfun ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. Ọ̀rẹ́ ṣe kìlọ̀ ará ilé kìlọ̀ ó lónìí gbọ́ gbogbo ẹbí sọ títí ẹ̀yìn etí rẹ̀ ṣá ló gbà lọ. Ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá jẹgúdújẹrá ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá jẹgúdújẹrá ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá àfàlẹ́ ìṣọ̀kan ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ìjálẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn fìdúdú pé funfun ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. Àbá sọ tẹ́lẹ̀ pé a kì í mọ̀kọ́ ọmọ ká tún má lè rẹ̀ ìyá sọ títí bẹ́ẹ̀ ló wá kọ́ tí ikú sẹ́bọ̀. Ojú rẹ̀ ajá àfàlẹ́ ìṣọ̀kan ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ìjálẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn fìdúdú pé funfun ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. Ọ̀rẹ́ ṣe kìlọ̀ ará ilé kìlọ̀ ó lónìí gbọ́ gbogbo ẹbí sọ títí ẹ̀yìn etí rẹ̀ ṣá ló gbà lọ. Ẹ kúrò lẹ́wọ̀. Tálẹ̀ bèrè. Chief Bọ́ládé láti bo.
ẹ sọ fún wọn pé ASP Túndé Mọ́rákìyàn ló pẹ̀lú. ACC Túndé Mọ́rákìyàn. ASP. mo ń bọ̀ ẹ mọ̀ wọlé o ẹ jẹ́ náà sọ fún wọn ẹ náà bá kalẹ̀ pẹ̀ ní kó dó kó mọ̀ bọ̀ ẹ mọ̀ wọlé ẹjọ́ o. ojú rẹ̀ ajá òjálẹ̀ onílé mo ti ẹ̀ lẹ́yìn ìdúdú pé funfun ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. kò burú ṣé lẹ́yìn àwọn wọ̀nyí kò tún sẹ́lómi tó béèrè mi mọ́. ok o ṣe máa jà o lè lọ máa ṣe nǹkan tó ń ṣe. pẹ̀lẹ́ ọmọ ńlá. anyway nọ́mbà ẹ kúkú wà bẹ́ẹ̀ má pè. yes ta ni ẹ wọlé kó wá mi kàn máa rí máa pè. àjẹkáyé mọ́. babaláwo ṣé o sì. ọlọ́run jẹ́ àwọn kan ni wọ́n fẹ́ rí yín wọ́n tó bíi mẹ́ta wọ́n wà ní ẹnu géètì sẹ́ẹ̀rí bí mo ṣe bí wọn níwájú làtọ́ ọlọ́pàá ni wọ́n wá ní òun ẹsẹ̀ ẹ sọ̀rọ̀ gbàtẹ́ ìṣọmọdé. ọmọ ti ya wèrè o lẹ́nu rẹ̀ tí ó ní òun SGP. ok ẹ rántí orúkọ ẹ kí ló orúkọ ẹ. ó ní Túndé Mọ́rákìyàn. kí ló pé. Túndé Mọ́rákìyàn rántí. ESP Túndé Mọ́rákìyàn. ó pupa. ó kì báyìí. ó kì. ESP Túndé Mọ́rákìyàn. ṣé kò tí wọlé. mọ́tà ló lẹ́nu géètì níta ló tilẹ̀ kún mọ́ ní bàbá. kì í mọ̀kọ́mọ́ ká tún má lè rẹ̀ ìyá sọ títí bẹ́ẹ̀ ló wá kọ́ tí kò sẹ́bọ̀. gbàlejò mi olùdámọ̀. nígbà tí èsì bá lè lò mo rí fọ́ọ̀mù dáadáa. ẹni ọjọ́ tó bá tún wà padà sí ilé má jẹ́ kó wọlé. rárá. ẹ má jẹ́ kó wọlé bàbá rà. ẹ̀rọ òun ṣe yìí jẹ́ ìgbésí rẹ̀ nù. ọ̀rẹ́ ṣe kìlọ̀ ara ilé kìlọ̀ olóòní gbọ́ gbogbo ẹbí sọ títí ẹ̀yìn etí rẹ̀ ṣá ló gbà lọ. ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá jagudu jẹra ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá jagudu jẹra ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá àfàlẹ́ ṣọkọ ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá òjálẹ̀ onílé bó ti rẹ̀. alàgbà kò sí sífù lé. ṣé ẹ̀yin ò mọ̀ pé wọ́n sin lé tẹ́lẹ̀ kẹ́ tó wọlé ni. wọn ò mọ̀. anyway. ìyàwó wọn ló wà nílé. ẹ jẹ́ ká rí ìyàwó wọn ká bá lè rán wọn lẹ̀. ẹ lè rí ìyàwó wọn nítorí sífù lẹ pèrè kì í sí ìyàwó wọn gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ rán lẹ̀ sí sífù ẹran èmi yóò jíṣẹ́ fún sífù tí wọ́n bá dé. Ìbàdàn la máa ti wà. alàgbà kódà tẹ́ bá wá láti òkè ihò tàbí Ṣakí ẹ lè rí wọn. ẹ dákun kí ni ó kọ tẹ́ pé ó kọ ilé kan náà SSG àbí kí ni ẹ pé. ẹ má wọrí àtúpadà wa. ojú rẹ̀ ajá àfàlẹ́ ṣọkọ ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá òjálẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn ìdúdú pé funfun ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. bàbá sọ tẹ́lẹ̀ pé a kì í mọ̀kọ́mọ́ ká tún má lè rẹ̀. máa fẹ́ kó bá mi provide security tó péye fún party Senator Jẹ́jẹ́láyé ṣé mọ̀ pé party irú wọn ń ṣe party tí àwọn jàǹdùkú kan lè dédé máa yàdá yọ̀bẹ and of course ìwọ náà mọ àwọn personalities tó lè wá sí irú party irú wọn kò gbọ́dọ̀ sí ìjà ẹyọkan kò tiẹ̀ gbọ́dọ̀ sí argument talk less of ìjà. Yes sir ẹ gbà pé àti ṣe sir. I trust you. Yes sir. ẹ ṣe máa jà. Okay. Yes, ẹ̀yin lè máa lọ tí ẹ sọ fún Senator wípé kò sí wàhálà. ẹ ṣé mo dúpẹ́ ọ̀gá.
ìyá sọ títí bẹ́ẹ̀ ló wá kọ́ tí ikún ṣẹbọ. ojú rẹ̀ ajá àfàlẹ́ ìṣọ̀kan ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá òjàlẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn fi dúdú pé funfun ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. ọ̀rẹ́ ṣe kìlọ̀ ará ilé kìlọ̀ ó lóòní gbọ́ gbogbo ẹbí sọ títí ẹ̀yìn etí rẹ̀ ṣá ló gbà lọ. ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá jẹgúdú jẹrà ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá ojú rẹ̀ ajá jẹgúdú jẹrà ìyàwó aláìlérò ojú rẹ̀ ajá. ṣé báwo ni ṣé kí n kó gbogbo owó yẹn dání fún mi. 100 naira bills yẹn kò gbé dání. ẹ jẹ́ kí n sọ̀tọ̀ náà. sílẹ̀ kò lẹ́gbẹ̀ẹ́ kò bọ́lẹ̀. Well. Chief. ẹbí ẹ rè di ádámù lóhùn. ṣé wọn jíṣẹ́ fún yín pé àti wá yín wálé ní àìmọye ìgbà. ilé ọ̀dọ̀ mi. Oh yes. kò sẹ́ni tó jíṣẹ́ fún mi in fact ṣé wọ́n á wá jíṣẹ́ irú ẹ̀ fún mi inú mi ò ní dùn láti gbà ẹ́ lálejò. Thank you. Anyway, you're under arrest. ẹ máa ní láti tẹ̀lé wa dé àgọ́ wa. ó ti gbàgbé ni kọmíṣánná ẹ ọ̀gá ẹ tó lóun ní interest nínú kéèsì yẹn pé kò jáwọ́ ń bẹ̀ pé kò drop ẹ̀ ó rántí ni. ìyẹn ń gbà kan kọmíṣánná míì tó tún wá wà ń bẹ̀ ń sìn ló tún lóun ní interest nínú kéèsì yẹn so ẹ máa tẹ̀lé wa arrest him. look here tó o bá gbàgbé ṣé o mọ̀ pé offer 500,000 naira ẹ tó olóògbàgbà yẹn ó sì wà ń bẹ̀ ọmọ sì lè kọ́kọ́ ẹ fún ẹ. officer arrest him. irú rásìrásì wo nìyẹn. kí ló dé ẹ̀yìn àti tani kí ló dé. gbàgbà mi o. Túndé. Ṣadé. Túndé ìwọ ọmọkùnrin ṣé wọn bí sórí mẹ́ja ni ṣé dandan ni mo ní mi ò fẹ́ ẹ mọ̀ pé mo ti lọ́kọ tèmi ṣé dandan ló fi ń lọ́kọ ni mo ní kò fi mí lọ́rùn sílẹ̀ kí ló dé. ṣé ẹ mọ̀ra yín rí ni. Chief ẹ rántí ọkọ mi àárọ̀ tí mo sọ fún yín tó fẹ́ fìyà jẹ mí tó jẹ́ pé àtọ̀sọ́ àtòru ìpọ́njú ṣá ni kó tó di pọ́lọ́ wọn àgbè yín pàdé mi tẹ́ fi yọ mí kúrò lóko ẹrú òun rèé òun nìyí kìíní òun rèé. ẹ pé bọ́rọ̀ ṣe rí nìyí nígbà tó jẹ́ pé ṣe ni mo ràn ẹ́ lọ́wọ́ tí mo gba ọmọdé kúrò nínú àgàjà problem tó kó sí ṣé nǹkan tó yẹ kí wọ́n fi sọ fún mi rèé. now come to think of it tó bá tiẹ̀ dé wá explain fún mi láti lẹ̀ kò jẹ́ kí n mọ̀ ẹ́ pé àwọn obìnrin ló fi ń dààmú mi ká ló gbé kalẹ̀ dáadáa ṣe mọ̀ pé possible kí n sọ fún ẹ pé mo fọmọdé sílẹ̀ fún ẹ kò máa mú nǹkan ẹ lọ. èmi Chief Ọlọ́run máa jẹ mi ò tí jà padà sọ́dọ̀ ẹ mọ́. Arrest this man. Arrest tani. Arrest tani. Arrest tani. Ṣadé fi aṣọ mi sílẹ̀. pé kí ni. fi aṣọ mi sílẹ̀. mi ò faṣọ ẹ sílẹ̀. ẹ má misbehave. o mọ̀ wípé àbọ̀ abá lọ̀rọ̀ tiẹ̀ official duty tèmi ni mo ń ṣe ń sìn. o mọ kankan ni. ọmọ mi tó gbé sá lọ òye má gbé padà. ọmọ wo Túndé ó tún fẹ́ blackmail mi ètò wá ṣe òtí tó tún fẹ́ blackmail mi ọmọ kò mọ́ ni ṣé ọmọ tó ti kú láti gbà wo. bóyá ọmọ tó bí síbi kan ló kú ọmọ tèmi kò kú fi aṣọ mi sílẹ̀. mo faṣọ sílẹ̀. fi aṣọ mi sílẹ̀. mi ò faṣọ sílẹ̀ mo faṣọ sílẹ̀ o rò kọ́ lè mọ ọ lè gbọ́kọ́ tèmi lọ ni ṣé o lè gbọ́kọ́ tèmi lọ wọ́n ní mi ò faṣọ sílẹ̀. fi aṣọ mi sílẹ̀. mo faṣọ sílẹ̀. wọ́n kọ́ mi lẹ́yìn àti. my wife my wife my wife. sori ko ti fa aṣọ mi yansi. sori ko ti fa aṣọ mi yansi. fi aṣọ mi sílẹ̀. bọ́tọ̀gá ìyàwó níta wọlé náà. ó máa ń ṣẹ̀wọ̀n rédíò. tẹ̀sán mi sílẹ̀. wọ́n kọ́ mi lẹ́yìn. tẹ̀sán mi sílẹ̀. wọ́n kọ́ mi. my wife ìyàwó mi. wọ́n kọ́ mi lẹ́yìn. Túndé báwo lè ṣe lẹ́yìn tí wọ́n bá ti mọ̀ pé ọmọdé yìí ti kú wọ́n lọ tó ń lọ fa wàhálà kí ló fà á. bọ̀dá mi ọmọ kọ̀ọ̀kan ò kú. ọmọ orí òkú. àlọ́ ọmọ kọ̀ọ̀kan ò kú sẹ́. báwo ló ṣe kú. ok nígbà tí mo tẹ pẹpẹ ọ̀rọ̀ ìdé ilé bàbá Ṣadé. mo rí iná mà kí ni gbogbo pálapàla yẹn. arákùnrin. ẹ rà mọ.
ni arábìnrin yẹn ń pa fún yín kó dàgbọn jẹbẹtẹ ni wọ́n gbélé yín lọ́wọ́ kò sí ní tó ṣọmọ yín o àlàáfíà ni ọmọ yín wà mí tó wà báyìí. ẹ wo aya ọ̀lẹ ló ń gbà wọn ń gbọmọ ọ̀lẹ ó gbé ọmọ yín lọ fẹ́ olówó kan bẹ́ẹ̀ ni mo sọ kódà bí èmi àti yín ṣe ń wo ojú ọ̀run bẹ́ẹ̀ ni ọmọ yín náà ń wo ojú ọ̀run àlàáfíà ló wà. ẹ ṣeun gan ma Ọlọ́run á tún ti náà ṣe ẹ jọ̀ọ́ mà ǹjẹ́ lè sọ ibi tí ọmọ mi wà ibi tí òun pàápàá Ṣadé ibi tó wà. èmi ò mọ̀ yẹn o ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ dájúdájú tí ẹ bá fún wọn lọ́rùn báyìí á sọ ibi tí ọmọ yín wà fún mi. ẹ ṣeun gan ma. ẹ jọ̀ọ́ ẹ má lé mi mo sọ fún yín tẹ́nàntì wọn ni mò ń ṣe ń bí o má lé mi jáde o. òṣìṣẹ́ sọ fún mi dáhùn lóhùn. bàtà àríra. àríra ó mọ bó ṣe lè rí mi náà dáhùn lóhùn. Oh God. Anyway màá bá wọn ta mo tó jẹ́ wàhálà lórí ọ̀rọ̀ yìí màá jẹ́ kó ọ̀gbọ́n wọn léèyàn màá jẹ́ kó ọ̀gbọ́n léèyàn. ọ́fíìsà ẹ̀jẹ̀ má bínú táìmù tí pé ẹ máa. ó ṣe máa dà tó lé o máa wọ̀ ní jẹ́ kí n rí dp o ṣé o ti gbọ́ take it easy. ẹni ò gbà kádàrá o yóò gbà kòdòrò. ẹni ò gbà kádàrá o yóò gbà kòdòrò. ẹ jẹ́ ká gbà fọ́lọ́run. Ọlọ́run yóò ṣe ìdájọ́. Ọlọ́run yóò ṣe ìdájọ́. ẹni ò gbà kádàrá. mo débi ní àná unfortunately mi ò bá yín. ẹ jọ lórí ọ̀rọ̀ ara lẹ́yìn mo bá wà Túndé ẹ jọ mo fẹ́ kẹ́ fún mi ní àǹfààní láti gbà bí èlé ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ara yín ni kò síbi tó lè sá lọ please ẹ jẹ́ n gbà bí èlé. lóòótọ́ ara wa ni Túndé gbogbo aládé respect ọpọlọ Túndé nítorí Túndé tẹ̀tú wá wò yẹn ó súnmọ́ mi bí ṣanrun ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni gbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣe wà bélébù gan-an ni tọ́jú pé táyé káfí dídà wa ni wọ́n á ti bẹ̀lẹ̀ kò sí nǹkan tá a lè ṣe sí advice mo kàn lè fún yín ni pé tó bá di ọ̀la kẹ́ pàdé Túndé ní court nítorí àwọn ọ̀gá wa ti sọ pé ká gbé lọ sí court kẹ́dẹ̀ arrange fún àwọn lọ́ọ̀yà tó máa bẹ̀rẹ̀. Oh God. olúwa mi èmi ò kí ń ṣọ̀daràn rárá mo mọ ìwà tó yẹ kí n wò nínú ìlú gẹ́gẹ́ bí ọlọ́pàá àti pé olóyè Bọ́ládé suspect náà jẹ́ nínú ẹjọ́ kan tí mò ń ṣe lọ́wọ́ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo dẹ̀ ti wá wọn lọlé tí mi ò ráǹfààní àti rí wọn olúwa mi ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìkan nínú àwọn officers wa ló pe àkíyèsí mi sí ti Bọ́ládé ní ṣíṣe kan nílé sẹ́nétọ̀ ǹjẹ́ kí n lo opportunity olúwa mi láti lọ fọ̀rọ̀ wá ti Bọ́ládé lẹ́nu wò àti pé pàápàá bóyá mo lè invite wọn wá sí àgọ́ wa eléyìí ni mo ní kí n ṣe òjijì lárábìnrin kan kàn dédé jáde tó fò síwájú mi àfi wòrà létí mi olúwa mi nígbà máa wojú ẹ̀ ló di Ṣadé ṣẹ́dẹ̀ rí Ṣadé tẹ́ ń wúyẹ olúwa mi ìyàwó mi ni ìyàwó tí mo fẹ́ sílé ni tó dẹ̀ bímọ fún mi pàápàá ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu jùlọ olúwa mi ọmọ tí Ṣadé bí fún mi kò tí ì gbogójì ọjọ́ tí Ṣadé ti gbọ́mọ sá kúrò nílé mo wá Ṣadé káàkiri mi ò rí àmọ́ ìròyìn kàn sí mi pé olówó kan ni Ṣadé bá lọ láì mọ̀ pé Chief Bọ́ládé ni Ṣadé bá lọ olúwa mi inú bí mi olúwa mi jọ́ta wí inú bí mi mo gbé ọwọ́ mi sókè ọmọ mi ò mọ̀ ọgbà tí ọwọ́ mi wá sí ìsàlẹ̀ olúwa olúwa mi mo rọ̀ yín kí ẹ bá mi wo ẹjọ́ yìí kí ẹ bá mi fi àánú dá ẹjọ́ náà. inú bí ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ASP for that matter ọ̀gá ọlọ́pàá máa fi ẹ́ jófin
ìwọ tó ní wọ́n gbá ẹ lójú wọ́n gbá ẹ nínú kò sí àpá kankan lára ẹ kò tiẹ̀ sí mark kankan lójú ẹ wá wọ ọwọ́ tiẹ̀ tó jẹ́ kó kàn lọ sókè lásán ni tó mọ̀gbà tó wálẹ̀ wọ́n ló fún arákùnrin yẹn ní mark yẹn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni olúwa mi. màá fi ẹjọ́ fi màá fi eléyìí ti ẹ̀kọ́ fún àwọn ọlọ́pàá tó kù tán jẹ́ gbẹ̀yìn tán máa ń mú òfin lọ́wọ́ ara wọn tán máa ń rò pé torí pé àwọn ti jọ́ ọlọ́pàá àbáwọn jọ́gà àwọn lè ṣe ẹ̀kọ́ tó bá wù. Pẹ̀lú gbogbo àrídájú àti àwíjàre tó wà níwájú ilé ẹjọ́ yìí ilé ẹjọ́ yìí rí dájú wípé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́. olúwa mi mo fẹ́ kí a fi ojú inú wo ẹjọ́ yìí pẹ̀lú ẹlẹ́jọ́ mi mo fẹ́ kí ilé ìṣíjú àánú wò nítorí pé lọ́nà kìíní àkọsílẹ̀ tó wá láti iléeṣẹ́ àwọn ọlọ́pàá fi wà wípé ó jẹ́ ọlọ́pàá tó máa ṣẹ́ tó dẹ̀ máa ń ṣiṣẹ́ takuntakun irú wọn tí a bá wá ń dín wọn kù báyìí lọ́jọ́ iwájú ọlọ́pàá nílẹ̀ yìí lè máa mẹ́hẹ̀ àti wípé ó ní bàbá tó dàgbà àti àwọn àbúrò pẹ̀lẹ́gbọ̀n tí ó sì pé òun ló jẹ́ ògbóǹtarìgì tí ó ń wá oúnjẹ fún wọn tí ó bá ti di pé ẹsẹ̀ yẹ̀ níbi iṣẹ́ ó ṣeé ṣe kí ilé ayé àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí track gẹ́gẹ́ bí ẹjọ́ tó rò wípé provocation wà lẹ́ sí sí olúwa mi ò ti wo iye provocation yẹn léyìí tó ṣe pé ó hàn sílé ẹjọ́ reason tí ẹ fi irú bẹ̀ yẹn lọ́ṣẹ̀ ẹ jẹ́ ká fi túbí ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣíjú àánú wò sí my lord. a kò ní ṣaláì ṣe àmúlò nínú ọ̀rọ̀ tí agbẹjọ́rò rẹ sọ ọ̀rọ̀ tí ó mọ́yán lórí ni èyí yóò sì dín ìjìyà rẹ kù èyí ni ìdájọ́ mi wà á lọ sí ẹ̀wọ̀n oṣù 3 pẹ̀lú iṣẹ́ àṣekára. ẹ jẹ́ ká gbà fún ọlọ́run. ọlọ́run yóò ṣe ìdájọ́ ọlọ́run yóò ṣe ìdájọ́ ọlọ́run yóò ṣe ìdájọ́. ẹni ò gbà kádàrá o. yóò gbà kòdòrò. ẹni ò gbà kádàrá o. yóò gbà kòdòrò. ẹ jẹ́ ká gbà fún ọlọ́run. ọlọ́run yóò ṣe ìdájọ́ ọlọ́run yóò ṣe ìdájọ́. ẹ ò ráyé mi lóde ẹ ò ráyé mi lóde ìyàwó ti bó lówó lọ ó tún lọ gbọ́ ọmọ falẹ̀ iṣẹ́ bọ́ o mo tún rẹwọ̀n ẹ ò wá wáyé mi lóde ẹ ò ráyé mi lóde ẹ ò ráyé mi lóde ìyàwó ti bó lówó lọ ó tún lọ gbọ́ ọmọ falẹ̀ iṣẹ́ bọ́ o mo tún rẹwọ̀n ẹ ò wá wáyé mi lóde. mo ti gbà o mo ti gbà o. ọmọ ẹrú ìfẹ́ tí mo ní sí ẹ ó dẹ̀ mọ nǹkan tí mo gba àwọn èèyàn rò nípa ẹrú ìfẹ́ tí mo ní sí ẹ tí gbogbo wọn rò pé bóyá ṣe gbogbo yóò ṣàánú ọlọ́run ọlọ́run yóò ṣe ìdájọ́ dàbí láàmú tó ń bà mí nínú jẹ́ tó ń kọ́ mí lóminú. mo ti gbà o mo ti gbà o. Táyọ̀ ọmọ wa. ọmọ ẹ. mo ti gbà o wọ́n ti jọ sí wàtádùn ní sọ̀rọ̀. ẹni ò lè níyàn tó ṣàánú ọlọ́run ọlọ́run yóò ṣe ìdájọ́. ìgbà tá a tún dé kóòtù ọmọkùnrin tá a pè lẹ́jọ́ tó lù ẹ́ ó dìídì sọ báyìí kàtígóríkálì ni pé ìyàwó òun ni Ṣadé báyìí ló ṣe Ṣadé ṣé kò jù yẹn lọ. ṣé èèyàn wà tó lè má jẹ́ kéèyàn sùn ọmọ àlè nínú ẹbí. Chief kò rí bẹ́ẹ̀ èdè tí dẹ́rù bà mí. Chief
kò yẹ kí ẹ gba gbogbo ọ̀rọ̀ yìí gbọ́ ṣé bí mo ti sọ fún yín pé ilẹ̀ lọ́mọ ẹ má gba gbogbo nǹkan tí Àdùnní sọ gbọ́nà ẹ̀yin náà ṣàmọ̀ pàdùnní ò fìgbà kan láìpẹ́ tó bá dẹ̀ jẹ́ Túndé kírímínà yẹn ẹ wò chief lóòótọ́ mo ti jẹ́wọ́ fún yín wípé àlè mi ni Túndé bó ti yá ọmọ olóṣàmì ni tó ń bímọ fún un ẹ̀yin lè bí Táyọ̀ náà mi ṣáà lè máa purọ́ fún yín. ó ṣe wá pè mí jókòó mọ́. olóyè báwo lè tó ṣe ń fọwọ́ aago sẹ́yìn báyìí mo ṣáà ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ wípé àìmọ̀ bí mo ṣe máa get in touch pẹ̀lú yín òun ló fà á tí mo fi lọ ṣe ìkómọ torí ìyàwó tó wà nílé torí ẹ̀ ni mo ṣe sọ fún yín wípé mi ò mọ̀ bí mo ṣe máa get. Ṣadé tó bá jẹ́ owó ló fẹ́ gbà lọ́wọ́ mi wọ́n bó ṣe rí mi o. ẹ wò chief mo wà láìkí ibi tá ìgbédè yẹn kí ló dé ó ti tó kí wàá lẹ fi mí pè so ẹ sọ fún mi pé ọmọ àlè ni mo gbé wá fún yín àbí. egbò ẹ má jẹ́ kí n máa pariwo àárín òru la wà o ẹlẹ́yìn ni mo bímọ fún ṣé mo tún máa tàn yín ni ẹ wá ń gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ so ẹ fẹ́ gbà èmi gbọ́ mọ́. fún mi. Ma. Èló ló kọ yìí? 40,000. 40,000. Bẹ́ẹ̀ni. Italian shoe. Balance tó kù dà. Ó ti o mọ́ mi. Ìgbà tí mo pẹ́ ta fihàn kan níjọ́ yẹn ló mímí náà ta. Ẹ gbà mí. Ẹ máa wọ́n mọ̀ ọ̀tá ajé yìí. Ó ta Italian shoe 45,000 ní 40,000. Bẹ́ẹ̀ni. Ó wá sọ pé torí pé mo ta fihàn kan. Mọ́mí ẹ̀jọ̀ ẹ má bínú torí pé àti ìṣẹ́wó ló jẹ́ ìta. Kó dẹ̀ bàjẹ́ fẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nìyẹn. Ṣé ẹ̀bẹ̀ ló fẹ́ kí n fi dí owó tó kù? Ṣé mi ò sọ fún yín pé ẹni tí mo ta fún bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn mo kàn fún ni ìwọ wá gbé bàtà 45,000 ó ta ní 40,000. Màá make sure pé mo yọ ọdún sálárì yẹn. Jọjọjọ má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì o, má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ fi dí owó tó yọ kúrò. Ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Ó yá lọ máa ka àwọn kiri yẹn fún mi tó bá dé wù ẹ́ kó kà ní ká oṣù kó tuntun kà máa make sure pé mo yọ again. My dear Daddy Táyọ̀ kí ló dé tójú yín kọ́rẹ́ lọ́wọ́ báyìí? A ní kí ló ṣe yín ojú yín ṣe wá kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Actually ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ni. Rẹ̀ yín kẹ̀ ó tì o àmàyàmú rẹ̀ yẹn rodò ni ṣẹ́yìn náà wá rí nsìn ìgbà tí mò ń sọ fún yín kẹ́ máa rọra ṣe I'm sure sleepless night tẹ ní lánàá yẹn òun ló fà á. Ẹ wo ẹ pẹ̀lẹ́ ẹ wá jókòó náà ẹ wá jókòó ẹ jẹ́ kí n sáré bá yín gẹ̀ẹ́tì kankan ẹ wá jókòó Daddy Táyọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ máa wò ó mo dé sọ fún yín lánàá ẹ jẹ́ kí n run to the next door kí n lọ bá yín ra àwọn oògùn tẹ́ máa lò tó máa jẹ́ kára yín padà ṣe gbọ́ then ma make sure pé mo close earlier lẹ́nu kí n lè wá bá yín ṣeré ni ẹ pẹ̀lẹ́ jà mo ń bọ̀ ṣẹ̀gbọ́n ẹ pẹ̀lẹ́ ẹ fún mi mo ń bọ̀ kó make sure pé o mú ṣọ́ọ̀kì tó dáa. bí rọ́bà lọ lógún ọdún òdodo ń bọ̀ lọ́jọ́ ọjọ́ kan ilé tí a bá fi tọ́mọ dájúdájú rírì ní ìyówó. Wà tán bí aláṣẹ omi jẹ lẹ́yìn ẹja. Wà tán bí aláṣẹ jù ẹni àwí fún ọba jẹ́ ọkọ. Afasẹ́gbèjò ara ẹ̀ ló tán jẹ ó màmá tán dí aláṣẹ jù omi gbẹ lẹ́yìn ẹja rẹ̀ lára ẹ̀ tó rògbè ó ń bọ̀ nílẹ̀ dandan
fọ́ ló máa fọ́. Ó máa tán bí aláṣẹ jù. Omi gbẹ lẹ́yìn ẹja. Ó máa tán bí aláṣẹ jù. Ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. Tọ́mọdé bá pèkú tó bá pẹja àádájẹ́ tó bá pààrọ̀ gidigba lálẹ́ odò agbébọ̀ wá sílé Hello sir. Hello. Olóyè Bọ́ládé ni sir. Chief Lanre Bọ́ládé. Ọ̀gá ṣe mi ò lè avoid yín. Ẹ wò ṣe rí àwa tẹ́ ń bá sọ̀rọ̀ à ń ṣàgọ́ a dẹ̀ ń ṣe àròbó rárá afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìyẹ. Lóòótọ́ náà mo mọ̀ pé gbogbo ìwádìí tẹ́ ẹ ti ṣe gbogbo ẹ̀ ló lọ́mọ mi lára. Ìrànlọ́wọ́ tẹ́ máa ṣe fún mi òun ni mo fẹ́ kẹ́ ẹ bá mi rò báyìí. Ń bo ni irú mi fẹ́ sá lọ láàrin ìlú? Kò síbi tí mo fẹ́ sá sí. Ṣé rí ìmọ̀ràn kan tó kù tèmi kan lè gbà yín sí ojú pé between now and the next 7 days kẹ́ make sure pé ẹ lọ san owó yẹn padà otherwise ẹjọ́ yẹn á lọ sí EFCC. Ọ̀gá $550 million ọmọ ni mo ti fẹ́ rí yẹn láàrin ọjọ́ méje ọmọ ni mo ti rí ọlọ́pàá ti gbàgbà ẹlẹ́sẹ̀ ti gbẹ̀sẹ̀ ìṣẹ́ta àtijẹ́ tó ti lé lọ́dún mẹ́wàá ọmọ ni mo ti rí. Ṣé ẹ rántí wípé lórí wàhálà yín lórí ọ̀rọ̀ yín náà ni ASP wa lọ sẹ́wọ̀n sí? Ẹ má bá mi sọ anything mọ́. Ẹ jẹ́ kó kàn yín, ẹ jẹ́ kó kàn yín o, ẹ jẹ́ kó kàn yín o. Ẹ wo àfi tẹ bá fẹ́ kí n kálẹ̀ pátápátá. Tẹ bá wá kọ̀ tẹ́ gbàmọ̀ràn tèmi ẹ máa sá nìṣó níbi tó ju Ọlọ́run tó ń gbà náà. Máa kálẹ̀ fún yín ni, máa kálẹ̀ fún yín ni. bí rọ́bà lọ lógún ọdún òdodo ń bọ̀ lọ́jọ́ ọjọ́ kan. Ṣé ta ti ṣe tí kì í ṣá? Tani mo fẹ́ lọ máa wù? Sáré wá kiri báyìí. Tán bí aláṣẹ jù. Omi gbẹ lẹ́yìn ẹja. Ó máa tán bí aláṣẹ jù. Ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. Afasẹ́gbèjò 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 ara ẹ̀ ló tán jẹ ó màmá tán dí aláṣẹ jù omi gbẹ lẹ́yìn ẹja rẹ̀ lára ẹ̀ tó rògbè ó ń bọ̀ Ìyábọ̀dé Bọ̀dé àtàbúrò ẹ̀. Tọ́mọdé bá pèkú tó bá pẹja àádájẹ́ tó bá pààrọ̀ gidigba lálẹ́ odò agbébọ̀ wá sílé ó tán ó tán bí ó tán jẹgúdú jẹrá ìyàwó aláìlérò. Ó máa tán bí aláṣẹ jù. Omi gbẹ. Bó ṣe jẹ́ ni mo sọ yẹn bí mo ṣe fẹ́ kó rí ni mo sọ yẹn. Chief ó yẹ kẹ́ mọ̀ pé kò síṣẹ́ yín kankan tá a fi ń falẹ̀ ní ọṣẹ́ báyìí so a lè fi lè náà falẹ̀. It's okay. Wíìlì ti tẹ́lẹ̀ náà la kàn máa just àwọn nǹkan díẹ̀ mọ́ so tí secretary mi bá dé sí màá ní kó ṣe and by tomorrow màá kọ́ yín láti jẹ́ kẹ́ wá sáyẹn. Ó ní ìdájí pè mí fúnra ara mi báyìí ni máa jí débi báyìí láàárọ̀ kùtùkùtù tí máa fọwọ́ sí. No problem. Okay. By 10 ṣá. Tójú bá yẹjú No problem. kó o máa yẹ. Take care sir. Ó dà o ṣe. ẹ má ro àròkàn ṣé ẹ mọ̀ pé àwọn àgbà wọn ní àròkàn ló máa ń mú ẹkún àsùndá wá èmi ò ní fẹ́ kẹ́ ẹ ro àròkàn ẹ̀yin náà wò gbọ́ nǹkan tí bọ̀dá mi ṣe kò ń ṣèfẹ́ nu wọn ṣebí ẹ̀yin náà mọ̀rú wàhálà tó wà láàrin mi àtẹ̀gbọ́n mi kò ṣẹ̀yìn nítorí pé wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n lé mi kúrò níbi tán fi mí sí wọ́n gbéyàwó wọlé àbí èmi mọ̀ pé nǹkan tí bọ̀dá mi ṣe ń gbà yẹn kò ń ṣe nǹkan lásán ṣebí àwọn náà bá yín jà àwọn náà dẹ̀ ronú pìwàdà tí wọ́n rán gbogbo àwọn fámìlì sí mi tán wá bẹ̀ mí àbí
àwọn náà dẹ̀ ronú pìwàdà wọ́n rán àwọn family sí pé kán máa bẹ̀ yín àwọn náà tún fún mi lẹ́tà tán ní kí wọ́n á mú fún yín gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ gbàgbé ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ ṣe àǹtí Àdùnní bó ṣe yẹ kẹsàn náà lẹ sọ yẹn ṣùgbọ́n látijọ́ tí mo ti kúrò ní ẹ̀gbọ́n yín ò wọ ẹ̀yìn wò dé kó máa béèrè àwọn ọmọ ẹ̀yin náà ẹ wò tó bá jẹ́ ẹ̀yin náà kọ́ ẹ fira yín sípò mi ṣe rí o gbogbo ohun tó kó jọ tó ń pè ní ọrọ̀ ló fi ń ṣayé kò ní tèmi pọ̀ mọ́ tiẹ̀ o tiẹ̀ ló ní ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé níbi tí mo wà yìí ebi ò pa mí ebi ò pa àwọn ọmọ mi ìyá tó dẹ̀ bí mi kò complain n tó ṣe kókó jù ní kéèyàn ṣáà ti lálàáfíà rẹ̀ tọ́lọ́wọ́ bá dẹ̀ fi jogún fún mi tọmọtọmọ ẹ jọ̀ọ́ àǹtí Àdùnní wàhálà yóò ní já sásán ẹ jẹ́ kí ẹ̀gbọ́n yín kó fọwọ́ mú lé ẹ̀ kébù náà fọwọ́ mú ibi tí mo wà yìí. Kẹ́mi olùrònú wo ló rò ìrònú tí ò dá ni. ààrẹ májà kan ò sí wọ́n dẹ̀ ní wípé bẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ìtúwọ̀ tó wá ń sọ yẹn kí ló fẹ́ kọ́lọ́hún yọba ṣe fún ẹ àwọn mọ̀lẹ́bí ọkọ ẹ̀ yẹn náà wà olórí ẹbí ń wá bí. àǹtí tòun náà ń wá bí òun náà ò yé pàrà bíbà kí ló fẹ́ kán tún ṣe wọ́n wà lẹ́yìn ẹ̀ digbidigbi. mo ṣáà sọ ìgbà tẹ́mi àti bàbá onígi lọ mo sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àwọn ò ṣáà bínú. ilé ọkọ lèèyàn ń dọ̀kọ̀ sí ibi tó wà ilé bàbá tiẹ̀ ni o ò lè dámúlé mo ṣùgbì. Àdùnní ayé tiẹ̀ náà dáa kò ní lè tẹ̀lé yín lọ báyìí ẹ̀gbọ́n yín á kọ́kọ́ mú ilé yẹn á fọ́ tó bá fọ́ tó bá mọ́ Kẹ́mi náà á padà. mọ́mì ẹ wo ẹ pẹ́ fún wa tí yóò ní bàjẹ́ afẹ́fẹ́ ti fẹ́ àti rí gbogbo nǹkan ìmọ́lẹ̀ ti tàn sínú ayé ẹ̀gbọ́n mi kò ń ṣojú lásán ṣe rí ọ̀rọ̀ ọmọbìnrin tó ń fẹ́ èmi mọ̀ pé ó máa jáde síbì kan ṣùgbọ́n kí ni kí wọn ò lè gbọ́ lẹ́nu mi kí ni àárín wọn ti dàrú ọjọ́ ti pẹ́ ṣíọ ẹ máa gbọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín àdúrà ti gbọ́ Ọlọ́run ti bá wa ṣẹ́gun. kò àtọ́ bí aláṣejù omi gbẹ lẹ́yìn ẹja kò àtọ́ bí aláṣejù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́ kò àtọ́ bí aláṣejù omi gbẹ lẹ́yìn ẹja kò àtọ́ bí aláṣejù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. òkè òkú lòkú rèé bàbá ọmọ ló lọ́mọ olórúkà gbòòrùkà ọwọ́ awédò fún bí rọ́bà lọ lógún ọdún òdodo ń bọ̀ lọ́jọ́ ọjọ́ kan ilé tí a bá fi tọ́mọ dájúdájú rírì ní ìyọ́wò. àtàn bí aláṣẹ omi jẹ lẹ́yìn ẹja àtàn bí aláṣẹ jù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. afasẹ́gbèjò 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 ara ẹ̀ ló tán jẹ ó màmá tán dí aláṣẹ jù omi gbẹ lẹ́yìn ẹja rẹ̀ lára ẹ̀ tó gbẹ tí ó ń bọ̀ nílẹ̀ dandan tó bá délẹ̀ tán fífọ́ ló máa fọ́. àtàn bí aláṣẹ jù omi gbẹ lẹ́yìn ẹja àtàn bí aláṣẹ jù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. tọmọdé bá pèkú tó bá pẹja àádájẹ tó bá pààrọ̀ gidigba lálẹ́ odò agbébọ̀ wá sílé ó tán ó tán bí ó tán jẹgúdú jẹrà ìyàwó aláìlérò. àtàn bí aláṣẹ omi gbẹ lẹ́yìn ẹja àtàn bí aláṣẹ jù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́. ìkìlọ̀ rèé o àwọn obìnrin ẹ jẹ́ fi ṣìwà o ẹ jẹ́ ká gbọ́rọ̀
ìgbọràn sàn ó sàn jẹ́ bọ́lọ́ ó màmá tán dí aláṣejù.